tijó làwọn ọmọ ìlú Ìlàwọ̀ nílé lóko tó fi mọ́ àwọn Afẹ́nifẹ́re fi ń kí olórí ọmọ Lara MacGregor aya ọba Alexandra Olúṣẹ́gun MacGregor Olú tìlú Orílẹ̀ Ìlàwọ̀ nípínlẹ̀ Ogun fún ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tó wáyé lọ́jọ́ 21 oṣù kejì ọdún 2024 tí a wà yìí. Ayẹyẹ ọjọ́ ìbí ọ̀hún tó wáyé ní ààfin Orílẹ̀ Ìlàwọ̀ tó wà nílùú Abẹ́òkúta ní àwọn olóyè àtàwọn èèyàn jàǹkànjàǹkàn ti péjú láti bá olórí ọmọ Lara ṣàjọyọ̀. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, èyí ni yóò jẹ́ ayẹyẹ ọjọ́ ìbí àkọ́kọ́ tí olórí ọmọ Lara MacGregor ẹni tó tún jẹ́ yèyé olókun gbogbo àgbáyé yóò ṣe nílùú Ìlàwọ̀. Níbi ayẹyẹ ọjọ́ ìbí náà ni aya ọba MacGregor ti fi ẹ̀mí ìmoore hàn sí kábíyèsí àti àwọn ọmọ ìlú Ìlàwọ̀ pẹ̀lú bí wọ́n ṣe tẹ́wọ́ gbà á látìgbà tó ti dé sí ààfin tó sì lóun kò fìgbà kankan kábàámọ̀. Ó wá ṣèlérí pé òun yóò túbọ̀ máa gbé ìlú Ìlàwọ̀ lárugẹ káàkiri àgbáyé. Àti bàbá mi náà mo dúpẹ́ lọ́wọ́ wọn, wọ́n á túbọ̀ pẹ́ fún mi, àwọn náà nìkan jù lọ, wọ́n á jẹ́ wọn pẹ́pẹ́pẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, ẹ kú ìfẹ́ tí ẹ fi gbà mí nílùú Ìlàwọ̀. Tí ẹ jẹ́ kí n máa là pé mo fi ìlú kan sílẹ̀. Tó bá sọ fún mi pé mo lè kúrò nílùú Èkó máa jiyàn, àmọ́ láti ọjọ́ tí mo ti dé mi rò pé mi ò sun Èkó rí láti ìgbà tí mo ti wá sí Ìlàwọ̀. Made Foundation for Widows and Orphans. Okay, thank you so much for this video. I appreciate it. Ẹ bá mi kí èyí àṣà o. Ológun bèbí sọlá èyí ológun láṣẹ tí wọ́n ti yàn kí wọ́n tó bí tí Ọlọ́run Olódùmarè gẹ̀ sọ pé ọ̀nà báyìí ni ẹni yìí máa gbà tó máa fi jíṣẹ́ òun ni ẹni tó jókòó sí ọ̀dọ̀ wa tẹ́ à pè ní olórí. Kì í ṣe ẹni lásán, ẹni tí wọ́n ti yàn látọ̀hún yẹn ni. Ẹ jẹ́ pé ìyàwó ẹ fẹ́ ìyàwó ẹ mú yàn kan wọlé tí ẹ bá ti rí àpẹẹrẹ nǹkan dáadáa tẹ́ni ẹ bá ti wọ bẹ̀ Ọlọ́run fi àṣẹ sí mi, Ọlọ́run fọwọ́ sí mi. Happy birthday to you. Many happy returns. Happy birthday to you. Recitation of flowers. Happy birthday to you. We wish you many happy returns of that day. Long life and prosperity. Hey. Happy birthday to you. Congratulations. Happy birthday to you. Congratulations. Ṣáájú àsìkò yìí ni olórí ọmọ Lara ti lọ ṣe ìrànwọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama ti Unity Secondary School tó wà nílùú Ìlàwọ̀. Níbẹ̀ ni olórí ọmọ Lara ti fi ẹ̀mí ìmoore hàn sí àwọn akẹ́kọ̀ọ́ láti ṣayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ fún wọn tó sì fún wọn ní àwọn ẹ̀bùn ọlọ́kan òjọ̀kan. Bákan náà ni olórí ọmọ Lara MacGregor gba àwọn akẹ́kọ̀ọ́ lámọ̀ràn pé kí wọ́n kọjú mọ́ ètò ẹ̀kọ́ wọn nítorí pé ètò ẹ̀kọ́ nìkan ló lè gbé wọn dé ibi gíga lágbàáyé. Ẹ ṣáà wò ó, báyìí ni ètò ọ̀hún ṣe lọ. Fi kóró ṣẹlẹ̀ ayé. Mọ́mọ́ gbàyọ̀ lọ́wọ́ mi Elédùà o, má jẹ́ fi kóró ṣayé. Somebody who is passionate about girls, and to the glory of God, she decided that today is my birthday. She can afford to do party. She can afford to drink and wine. But she decided to give house to you. Please give her a round of applause. Ṣé kò tí mo sọ yé wa? Ó bí ojú ara obìnrin, ó dàbí ojú egbò, gbogbo ló lè wọnú ẹ̀ tá a bá tọ́jú ẹ̀ dáadáa. I told you that we can change the pie. It depends on the flow, on how the flow is. You are in the school now. Learn to study your books. Learn to study your works. Do anything that you are being told to do in the school. Okay, everybody. Happy birthday, my kids. Happy birthday,
bàtà mi adùn kòkó ká. Bàtà mi adùn kòkó ká. Ìlà kàwé mi, bàtà mi adùn kòkó ká. Thank you to your mommies and daddies and our principal and our teachers. We thank you for looking after this wonderful girl. Education will give you a platform to be whoever you want to be. A lot of us want to be doctors, engineers, lawyers, and the only way to do this is through education. I want to charge us today. It is allowed. Ẹ ṣàkóso àwọn boys yẹn tó bá pè é sọ wọ́n pé fi mí sílẹ̀. Ìwé mi ni mo fẹ́ kà. Mi ò ráyè ọkùnrin nísìnyí.